pásítọ̀ èmi á sọ fún yín pé òun ò ṣoògùn rí, òun ò ṣe gbádá, òun ò ṣe kodò. Ifá ẹ̀ ó wà ní babaláwo. Áfíríkà yìí, àgbàjọ ilẹ̀ Yorùbá, tẹ́jẹ́ lẹ́sìn. Ẹ lè rí, ṣé yí ọ̀run apáàdì ẹ̀ lè escape? Ẹ lè escape. Tó bá escape ọ̀run iná ọ̀run apáàdì Kristẹni. Jáànámọ̀ Mùsùlùmí yẹn, ó lè escape ẹ̀, ó máa jó ń bẹ̀ o. Àwọn náà lè níbẹ̀. Ṣé rí ohun tí mo fẹ́ jẹ́ kí gbogbo àgbáyé lọ mọ̀ dájú ni wípé bí àwọn ẹ̀mí bí wọ́n ti ń operate ó kọjá gbogbo doctrine tí gbogbo ẹ̀sìn là kalẹ̀. It's more than that. In a Yorùbá mythology, Ọbàtálá ni. Ọbàtálá. Ọba takuntakun lóde ìrẹ́jẹ, òsùn láàlà, òyì láàlà, òfọṣọ àlà. Ṣé wòlíì náà lè máa pe ohun tẹ́ ń pè ìsà nípa ti Ọbàtálá? Ṣé Yíbò ni mí ni àbí Ṣáínà? Yorùbá ni. Èdè wo ni mo sọ? Yorùbá. Bẹ́ẹ̀ni. Yorùbá. Ẹ̀kọ́ lórí ẹ̀ tó wá jẹ́ pé Yorùbá ni mí. Nípa ìmísí àti ẹ̀gún táwọn èèyàn máa ń pè, méjèèjì yẹn ti kọlu ra wọn sẹ̀. Tẹ́ bá dé church, ìmísí máa wà. Ẹ máa gbọ́ wọ́n ṣe ìmísí lọ́tún, wọ́n ṣe wọ́n gun orí òkè, wọ́n gun sálẹ̀, wọ́n máa fèdè fọ̀. Àmọ́ àwọn èèyàn ti ń dà pọ̀. Àwọn babaláwo, ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa àwọn Ọlọ́ṣun. Àwọn náà ń ṣe ìmísí. Àwọn oníṣàngó, wọ́n ń ṣe ìmísí. Ṣùgbọ́n o, tó bá jẹ́ pé ọ̀dọ̀ Kristẹni ìmísí ti wá lọ́dọ̀ Ọlọ́run nìyẹn. Tí ìmísí bá wá lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe, lọ́dọ̀ Sátánì ọ̀dọ̀ Èṣù ni, kí ni ìyàtọ̀ tó wà láàrin orí àwọn yẹn ò pé ní jàre, orí wọn ò ṣiṣẹ́. Àkọ́kọ́ ni wípé ó mọ̀ sọ ọ̀kan fún yín lẹ́ẹ̀kan wípé kẹ́ tó lè mọ nǹkan kan ẹ padà sí foundation ìkan yẹn. Ìpìlẹ̀ yẹn gangan. Òun náà ní pé àkọ́kọ́ síwájú ta lẹni tí Ọlọ́run tó fi ohun tá à ń pè ní ìmísí tó fi rán. Kódà àwọn Ọlọ́ṣun tó ń lo ìmísí gan àyálò ni. Àwọn Ọlọ́ṣun gangan kọ́ ló tún ní ìmísí. Àwọn kan gan kọ́ ló tún ní ẹ̀gùn. Àwọn Ṣàngó náà máa ń ṣe ẹ̀gún, máa ń fún àwọn Ṣàngó náà o. Àwọn eléégún. Ṣùgbọ́n ó ní ẹni àkọ́kọ́ tí Ọlọ́run fún ní spirit yẹn. In a Yorùbá mythology, Ọbàtálá ni. Ọbàtálá. Ọba takuntakun lóde ìrẹ́jẹ, òsùn láàlà, òyì láàlà, òfọṣọ àlà. Ṣé wòlíì náà lè máa pe ohun tẹ́ ń pè ìsà nípa ti Ọbàtálá? Ṣé Yíbò ni mí ni àbí Ṣáínà? Yorùbá ni. Èdè wo ni mo sọ? Yorùbá. Bẹ́ẹ̀ni. Yorùbá. Ẹ̀kọ́ lórí ẹ̀ tó wá jẹ́ pé Yorùbá ni mí. Ó pé Yorùbá a lè pè é. Irú ènìyàn ẹ̀sìn tó o bá ṣe tó bá ti ní kó kẹ̀yìn sí ìṣe àti àṣà ìran tó ti jáde kúrò nínú ẹ̀sìn yẹn fẹ́ kó ẹlẹ́rú ni. Yes, wọ́n fẹ́ sọ ẹ́ dẹrú ni. Ẹ sọ pé Ọbàtálá ló ní ẹ̀gùn wa, ló ní ìmísí. Kí ni ìyàtọ̀ nínú ìmísí àti ẹ̀gùn? Ṣayé tí àwọn ẹlòmíì bá wo interview yìí, ẹlòmíì wọn máa gbé mi ṣépè mi tó wà ní. Torí nǹkan ti mentality tán ti kó sí wọn lọ́pọlọ. Torí ìwòye ọpọlọ tó ti wà ní ọpọlọ rẹ̀. And ẹ jẹ́ n sọ fún yín, kí wọ́n kó èèyàn ní ẹrú ní normal. Ó dájú pé kí wọ́n kó èèyàn ní mentally. Ẹrú ọpọlọ. Ẹni tó bá kó ní ẹrú ọpọlọ tó fi máa jáde láyé ó lè má bọ̀ mẹ́. Tí ń ṣe pé ẹ̀gùn àti ìmísí wọn kàn pákéjì ìmísí gẹ́gẹ́ bí àwọn Kristẹni ni. Kò sí yàtọ̀ ní méjèèjì. Ní pé Kristẹni ló pákéjì ìmísí, ẹ̀gùn náà ní gbogbo ẹ̀. Torí wípé kí là ń pè ní ẹ̀gùn ni? Ohun tá à ń pè lẹ́gùn ni wípé ní ìgbà tí ẹ̀mí kan tí ò sí ẹnikẹ́ni tó lè sọ wípé bí báyìí ni ẹ̀mí yìí ti ṣe kí ni? Ló ti wá. Tó bá wọ ara èèyàn tó possess body, tó wá fún body yẹn, tó fún ẹni ability láti máa sọ ohun tí kò lè sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Tàbí tó fún ẹni ability láti máa ṣe nǹkan tí ò lè ṣe normal. Ókè dá pẹ́ ṣe wá nísìn. Ṣé normal lójú, normal tí kankan bá ṣe lè máa yíra mọ́lẹ̀? Kí ló dé tẹ̀lé yíra mọ́lẹ̀? Kò bọ́pọlọ lọ. Bẹ́ẹ̀ ni sà. Ṣùgbọ́n tí ìmísí bá bà lẹ́yìn ẹ lè yíra mọ́lẹ̀.
tó bá ń wọrẹ ìgan lójú mú ẹ máa kó rán máa lórí sọ ẹ pé ẹ kó lórí ẹ forí túlẹ̀. tí ò ní mọ tí ń ṣe. Ìmísí mo máa ń sọ fáwọn èèyàn pé ìmísí ò tí ì dé gangan ni wòlíì sọ pé òun kọ̀ntúrò ìmísí. Yes. tí wọ́n á máa ní ẹ̀tú lára ni ẹ̀tú pé lára. mo ń kọ̀ntúrò ẹ̀mí ò gbọ́dọ̀ ṣubú mo dúró kò tí ì dé tán yányán ó ń atẹ́gùn ẹ̀ kọjá bọ̀ ni. atẹ́gùn ẹ̀ kọ́ fara kùn ẹ́ torí àwọn ẹ̀dá tá à ń sọ yìí de ohun tí wọ́n kárì kọjá ohun tí bọ́dì yìí lè kárì. So tí wọ́n bá wọnú bọ́dì yẹn gan kò lè gbé. wọ́n fi máa sọ ń gbà mí pé tílé bàbá rẹ̀ gùn ẹ̀gún gùn. ẹ̀gún gùn bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ni tí ọlọ́ṣun èmi bá ń ṣe ọ̀ṣun lọ́wọ́ yóò ti múra yóò ti kú dẹ́dẹ́ ṣùgbọ́n tí ẹ̀gún bá dé ṣe bó ṣe kú dẹ́dẹ́ yóò yíra mọ́ ẹ̀rọ̀fọ̀. àfi tí àwọn tó sangi tó bá wà bẹ́ẹ̀ tí wọ́n lè dìímú báyìí pé ó ní bọ́ọ̀ ẹ ní máa bára gbọ́ yí rẹ̀. ẹ̀rọ olúwa mi o ẹ̀rọ torí pé lákòókò yẹn ohun tó wọnú bọ́dì yẹn ti kọjá bọ́dì yẹn lọ kò wá sẹ́ni tó lè sọ pé spirit yìí bí báyìí ló ti a lè sọ wípé ẹ̀mí ọ̀ṣun ni gẹ́gẹ́ bí ohun tí wọ́n ń ṣe táwọn lọ́wọ́ ń ṣe lọ́wọ́. the same ẹ̀mí tá ìpè lọ́ṣun yẹn ó lè bàlẹ́ alóore tó wà ní ṣọ́ọ̀ṣì ṣùgbọ́n wọn ò ní pè ní ẹ̀gùn mọ́ gẹ́gẹ́ bí ibi tó ti bá ààyè ibi tó ti bá. wà ní orí mi sí. tí í ṣe pé àáfin true ẹ̀sìn táwọn báńkì láti pákéjì kìíní yẹn. pákéjì ẹ̀ torí pé àwọn agbára tá à ń sọ àwọn ẹ̀mí tá à ń sọ wọn lẹ́sìn wọn ò mọ̀ bóyá kírísítẹ́nì ni ẹ́. wọn ò mọ̀ bóyá mùsùlùmí ni wọn ò ẹ́. mọ̀ bóyá mùsùlùmí ni ẹ́. Ṣé mo- wọn ò mọ̀ bóyá nǹkan báyìí ló jẹ́. ṣé mọ̀ pé kíní tá à ń sọ yìí ọ̀rọ̀ tá à ń sọ yìí ṣé mọ̀ pé àwọn kan ní nínú mùsùlùmí gan àwọn èèyàn ò believe ẹ̀ tẹ́lẹ̀. Yes, I personally mi gan ò believe ẹ̀. Okay. ní 2009 2010 2011 12 ṣá mo ń gbé nílùú kan tán pè ní Awẹ́ ní Ọ̀yọ́ state. Okay. àfà kan bẹ́ẹ̀ wọ́n pè ní Aláwù Gálíbù. Okay. àwọn èèyàn máa ń lọ sọ́dọ̀ àfà yẹn Friday mọ́júmọ́ Saturday wọ́n máa ń ṣe tahajjud. àwọn yóò bá máa yíra mọ́lẹ̀ mo bá sọ pálí ìjànú ni. Let me tell you the fact èmi náà sọ mo lálẹ́ ìjànú ni. ìgbà tó wáyà mo wá ń rí i pé àwọn àfà náà ti ń rí kinní yẹn ṣé àyálò lọ́dọ̀ tiwọn ni àbáwọn náà lè níbẹ̀. ṣe rí ohun tí mo fẹ́ jẹ́ kí gbogbo àgbáyé lọ mọ̀ dájú ni wípé bí àwọn ẹ̀mí bí wọ́n ti ń operate ó kọjá gbogbo doctrine tí gbogbo ẹ̀sìn là kalẹ̀. It's more than that. ń pé òfin tiwa rèé ó o. kọjá gbogbo ara yẹn torí àwọn ò base lórí nǹkan yẹn. àwọn ibi táwọn bá ti táwọn fẹ́ lò ibi tó bá ti dé náà ti ń ṣiṣẹ́ ṣùgbọ́n àyè ibi tí wọ́n bá wá dé yẹn àwọn ẹ̀mí yẹn máa operate based on ohun tí The ó ń method ṣẹlẹ̀ tó ń ń bẹ bẹ́lẹ̀ tó- method ẹ ti get it method tó wà bẹ́ẹ̀ làwọn náà máa gbà operate bí àpẹẹrẹ ń sìn ìyẹn mo ṣe ń sọ wípé bí àpẹẹrẹ ṣe ń ṣe láì pé kẹ lọ sí ìlú kan ẹ gbọ́ Haúsá ẹ wá lọ sí ìlú Haúsá ṣé ó lè rọrùn fún yín láti operate níbẹ̀ rárá màá farabalẹ̀ gan-an. torí wípé èdè tẹ́yìn ń gbé bọ̀ ó yàtọ̀ sédè tí mo bá ń ó bẹ̀. yàtọ̀ sóhun tí wọ́n sọ bẹ́ẹ̀ sọ tẹ́ bá ní kẹ́ máa fi èdè yín bá wọn sọ̀rọ̀ tó bá ti understand ẹ̀ wọ́n lè understand ẹ̀ tán so ẹ̀yin náà nílò láti operate pẹ̀lú wọn pẹ̀lú èdè tí wọ́n gbàgbọ́ níbẹ̀ ìgbà yín gangan ni ọ̀rọ̀ tẹ́ fẹ́ bá wọn sọ iṣẹ́ tẹ́ fẹ́ bá wọn ṣe nǹkan tẹ́ fẹ́ kó wáyé láàrin yín ló tó lè jáde yóò fi dúró dáadáa. tó fi já sí pé ẹ̀mí the same ẹ̀mí tó bà lé arólé alóore ní ṣọ́ọ̀ṣì náà ni ti ìwọ lè àwọn lè alásàlátù. pé lẹ́nìtìn tó bá wọ̀n ẹ́ náà ni tàwọn alásàlátù. òun náà ló tún máa operate lọ́dọ̀ lọ́dọ̀ àwọn ọlọ́ṣun lọ́dọ̀ àwọn oníṣàngó. ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ṣọ́lọ́run pé méjì gbogbo ayẹyẹ ọ̀kan náà là ń pè. ṣùgbọ́n bẹ́ẹ̀ tí ìjọba ọ̀run wá yàtọ̀ náà á lọ bẹ̀ wọn náà. mo máa ń gbọ́ tẹ́lẹ̀ yóò bá sọ á níjọba ọ̀run tí yín yàtọ̀ sí tiwa. ṣé rí Tẹ́lẹ̀ gbogbo náà ẹ̀yin bá tẹ́ wà ní áfíríkà yìí pápájọ Yorùbá tẹ́jẹ́ lẹ́sìn ẹ lè rí ṣé rí ọ̀run apáàdì ẹ lè escape ẹ lè escape tó bá escape ọ̀run iná ọ̀run apáàdì kristẹni já nọ́mọ̀ mùsùlùmí yẹn ó lè escape ẹ wọ́n máa jó ń bẹ̀ o tó bá dẹ̀ wá lọ sọ pé ó lọ escape já nọ́mọ̀ ti mùsùlùmí yẹn ṣé rí ọ̀run apáàdì àwọn kristẹni yẹn náà yóò kọjá ń bẹ̀. ó wájú ẹ
lọ́nà wo sá? Ó di ọjọ́ tí gbogbo wa bá come to our sense. Tá a bá padà bẹ̀rẹ̀ sí ní fi ọpọlọ orí wa ṣiṣẹ́. Wípé those things, it's all lie upon lie. Irọ́ lórí irọ́. Irọ́ lórí irọ́ lórí irọ́ lórí irọ́. A kàn tọra wa jẹ ni. Ok, nísìnyí gan, ẹ jẹ́ sọ reality fún yín. Lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Pásítọ̀ èmi á sọ fún yín pé òun ò ṣoògùn rí, òun ò ṣe gbádá, òun ò ṣe kodò. Ifá ẹ̀ ó wà ní babaláwo. Pásítọ̀ èmi máa sọ fún yín pé òun lọ sórí òkè lọ gbàdúrà. Ilé bàbá wọn ló lọ. Ó lọ ṣe eégún ilé bàbá wọn ni. Hòtẹ́ẹ̀lì ló máa wà. Gbogbo tí wọ́n máa ná fún ọdún eégún yẹn òun ló máa sponsor ẹ̀. Tó bá ṣe ọdún eégún tán yóò tún máa padà bọ̀ ní city. Ṣọ́nà tí ò jẹ́ kí n jà yíyàn nínú àwọn ọ̀rọ̀ yín pé mo rí pé inú Kristẹni lẹ wà ni o. Mo dẹ̀ mọ̀ pé ẹ rínú ẹ róde náà ni ò jẹ́ ń jà yíyàn lórí ẹ ló jẹ́ kí n farabalẹ̀ máa gbàgbọ́ yé ọ̀rọ̀ yẹn dáadáa. Ṣé ohun tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wa ni pé ohun tá à ń jẹ la mọ̀ ni ò jẹ́ ká gbọ́n. Ohun tí everybody fẹ́ jẹ ni, that is it. Ṣé pé pásítọ̀ ń sìn, ṣé pásítọ̀ tó ní ìjọ tó ní àwọn ọmọ ìjọ bóyá bíi 500 ọmọ ìjọ tóun fúnra rẹ̀ dẹ̀ ti fẹnu ara ẹ̀ ṣe wàásù fún wọn pé ẹ gbọ́dọ̀ ṣe gbádá, ẹ gbọ́dọ̀ ṣe kodò, ẹ gbọ́dọ̀ ṣe bàbá ìṣàsùn. Ǹjẹ́ ẹ gbọ́dọ̀ ṣoògùn? Ẹ gbọ́dọ̀ ṣoògùn, ẹ gbọ́dọ̀ jàsí jẹ́. Tí wọ́n bá pè yín ní fámìlì yín, ẹ gbọ́dọ̀ dá wọn lóhùn. Ṣé irú pásítọ̀ yẹn tó bá wá pè àbí tó bá ní issue tó ní ṣe pé kó lọ bọ orísun bàbá ẹ̀, ṣé ẹni ò pé ó máa rọrùn fún láti sọ? Tó bá sọ ṣe mọ̀ pé oúnjẹ ẹ̀ máa dín. Àwọn ọmọ ìjọ máa ya kó lára lójú ẹ̀. Àwọn ọmọ ìjọ máa ya kó lọ́ndẹ̀. Kò dẹ̀ ní owó ìdámẹ́wàá gbà mọ́. Òun ló fà tí gbogbo àwọn èèyàn àwọn wòlíì wọn ready láti sòótọ́. Ẹ jẹ́ ká wá wò ọ̀rọ̀ kan náà ń jíjà lórí ọ̀kan nínú àwọn ọ̀gá wa ni kì í ṣọ̀gá àmọ́ a mú gẹ́gẹ́ bí ọ̀gá. Wọ́n gbé wòlíì kan wá, wòlíì yẹn sọ pé ẹja sì jẹ́ ẹ̀sùn ògùn. Wòlíì mo á fẹ́ béèrè lọ́wọ́ yín, ṣé àṣejẹ wà nínú Bíbélì? Torí wòlíì yẹn sọ pé àṣejẹ wà nínú Bíbélì, ògùn ṣíṣe wà nínú Bíbélì. Èmi wá fẹ́ béèrè pé iṣẹ́ fàbú ni irọ́ lórí irọ́ ni pé sáàjì àṣejẹ wà nínú Bíbélì ṣé ká. Ìbéèrè àkọ́kọ́ ni wípé ohun tó ń pè ní àṣejẹ yẹn ibo gangan ni originator ẹ̀ ló ti wá. Ṣebí àṣejẹ tá à ń sọ yìí náà. Kò sáṣejẹ nínú Báíbù náà. Àbọ̀tú wòlíì yẹn sọ pé àṣejẹ wà nínú Báíbù. Ẹni kò sí fún ibi tó ti rí. Àwọn ní ká sóògùn nínú Báíbù. Ṣé rí ohun kan ẹ̀yọ̀kan ló wà nínú Báíbù mo dẹ̀ máa sọ fáwọn ọmọ ìjọ mi dáadáa ní book of Genesis. Olúwa wí pé ó ní gbogbo ẹ̀dá tí mo dá ni mo fi ewéko tútù bọ́ gẹ́gẹ́ bí oúnjẹ. Ó ní nínú rẹ̀ ni wọ́n ti máa rí ìgbàlà àti ìwòsàn. So tó bá kọ̀ ti ibẹ̀ yẹn máa sọ pé ó wà lórí right. Ṣùgbọ́n àwọn tó mú Báíbù wọ́n mọ̀ọ́kan tó ń pè láṣejẹ o. British wọ́n mọ̀ọ́kan tó ń pè láṣejẹ. Àṣejẹ ìran Yorùbá ló ní. Ká lo ewé ilé mọ ewé ilé. Ká pàtàkì mọ eléyìí. Àṣejẹ ẹ̀mí gígùn wà. Ọjọ́ tó bá ti jẹ àṣejẹ yẹn, ó lóye ọdún tó gbọ́dọ̀ pé láyé. Tọ́dún yẹn ò bá pé ò lè kú. Olódùmarè ń gbọ́. Ní àṣejẹ. Bẹ́ẹ̀ ni, tọ́dún yẹn ò bá pé ikú kì í pẹ́ ta lójú ìran, ikú ò lè pa ẹ o. Mi ò sọ ọ̀tá ẹ̀ lè lásídẹ́ǹtì. Kó farapa. Kó fọwọ́ kan. Ṣùgbọ́n wípé kó wá ní bàbá relé o, ilé ló lọ tarara. Ní ètí tó stage yẹn. Kò lè ṣẹlẹ̀. Ní àṣejẹ. Bẹ́ẹ̀ ni, àwọn àṣejẹ kan wà, àwọn agbára kan wà tó já sí pé tó bá ṣe fẹ́yàn tán, ó máa yàngì ni, ó máa dán ni tó fi jáde láyé. Òun làwọn bàbá yẹn lò. Àjídèwe. Lójú àwọn èèyàn ó máa yàngì sí. Nǹkan ẹ̀kan náà lè fi jẹ́ kó mọ̀ epo ti dàgbà. Òun náà ní tí irun funfun bá ń wù. Àwọn tó sì lọ́gbọ́n wọn ò máa dá ayé ẹ̀ ni. Wọ́n máa kún. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó sì ń lò wọ́n wà náà wòlíì tó ń ṣe lọ Àwíjídé bí mo ṣe ń bá yín sọ̀rọ̀. Ó wà ní àwọn àǹfààní tó ń fi ti dàrú jẹ́ pé Àjídèwe ní í ṣiṣẹ́ lára wọn. Kì í ṣe láìlà. Ìyẹn ṣe láìláyé làláwò. Iṣẹ́ yá Latif. Àjídèwe ní í jẹ́ lára wọn. Wọ́n fi kan kún nǹkan tí wọ́n fi kú
wọ́n máa yángì sí ni. Àwọn iṣẹ́ kan wà tó jẹ́ pé tẹ́ ẹ bá lò ẹ ní ṣàìsàn, àìsàn ò ní ṣe ẹ́ tó fi jáde láyé. Torí bá fún ẹ láàárọ̀ kó tó di ọ̀sán ìfọ́rí yẹn ó lọ. ṣé nínú iṣẹ́ wòlíì náà làwọn fi ní wa. Ìmọ̀ ìjìnlẹ̀ àwọn bàbá wa ni. Tẹ́bí wa fẹ́ béèrè ń sìn ni pé ṣé gbogbo àwọn kan tá à ń sọ látàárọ̀ yìí ṣó dáa ká lò nínú Christianity. Àwọn bí mo ṣe máa dá yín lóhùn ẹ̀. Yes, sir. Tó o bá fẹ́ tètè kú, tó bá fẹ́ tètè dáàtì, tó bá fẹ́ kíkú ẹ yá, pé a kò tètè kú níbi age of 50 years àbí 60 years, máa lò. Àmá lò kò dáa. Ṣùgbọ́n tó bá wùn ẹ́ kó o dàgbà, tọ́lọ́run bá ti jẹ́ tó bá wùn ẹ́ kó o dàgbà, kó o sì dògbó, pẹ̀lú àlàáfíà, kó o fọwọ́ pé eérú báyìí, kó o sì máa fi èrìgì jẹ obì. Kó gbìyànjú ẹ̀. Ọ̀rọ̀ kù lẹ́yìn ṣùgbọ́n. Ẹ jẹ́ kí a tún wo ìbéèrè yìí. Nínú Christianity náà ni àwọn kan bẹ nínú Christianity yẹn náà ni wọ́n ní gbogbo ohun táwọn bá ṣe lọ́tún. Ẹ jẹ́ kí n kọ́kọ́ tiẹ̀ mélé wa. Nínú Christian náà ni a gbọ́ pé àwọn èèyàn sọ pé àwọn kú rí àwọn dé padà. Àwọn kú rí àwọn dé padà. Àwọn kú rí àwọn dé padà. Nínú Christian náà ni kí ni ó tiẹ̀ kọ́mọ̀ dára nínú Christian. Pásítọ̀ kan lè sọ pé 14 years lòun fi kú. Jíjí tóun ó ti dé báyìí òun dé padà. A máa ń wò láàrin ara wa pé ṣé òótọ́ ni àbí irọ́ ni torí àwọn ò dé bẹ́ẹ̀ rí. Nígbà tó mọ̀ pé ẹ̀yin tóun bá sọ̀rọ̀ ọlọ́pọlọ kúkúrú nìyí. Ó mọ̀ pé ọpọlọ ẹ̀yin tẹ́hùn bá sọ ọpọlọ yín kú. Ó kú gan débi pé ibi tán bá ti tì yín sí ibẹ̀ náà lẹ máa ń lọ. Bí nígbà ayé àwọn bàbá wa, àwọn agbára kan wà tá a máa ń pè ní agbára ìmúnirìn àjò ẹ̀mí. Ògùn ni o. Agbára ìmúnirìn àjò ẹ̀mí. Báwo lòun ṣe ń ṣiṣẹ́? Bóun ti ń ṣiṣẹ́ ni pé tí wọ́n bá parí rẹ̀ tán, ó lóye ọjọ́ tẹ́ni ẹ máa fi lò. Ó dẹ̀ lóye ọjọ́ tó fi máa kú. Ṣé ikú ayé ń bí àbí ikú ojú tiwa? Ikú ojú tiwa. Ẹ̀mí rẹ̀ máa jáde yóò rìnrìn àjò. Kò ní mí. Kódà tẹ́ bá gbé lọ sí hospital, tẹ́ bá test ẹ̀, àti ẹ̀ ò ní mí. Bọ́ọ̀lù bó wà ni wọ́n ṣe ní lọ sí. Nígbà yẹn àwọn tó bá ń dán agbára yẹn wò, wọ́n máa fi rìnrìn àjò láti lọ bá àwọn ẹ̀mí àìrí ní ìpéjọpọ̀ ni. Ó lóye ọjọ́, èmi ọjọ́ 7. So àwọn tó súnmọ́ ó ti mọ̀. Yóò ti ṣàlàyé. Yóò ti ṣàlàyé. Fún ibi tó wà yẹn náà ni ó sùn síbẹ̀ yóò wà. Ara rẹ̀ ò ní nǹkan kò sì ní ṣe. Ṣùgbọ́n tọ́jọ́ bá pé ẹ̀mí rẹ̀ ó padà yóò sì jí. Yóò wá máa ròyìn ohun tó rí lọ́run fún yín. Kódà ó lè sọ fún yín pé bàbá ẹ̀ tó ti kú ní 30 years òun bá pàdé. Nǹkan báyìí ló ní kóun sọ fún ẹ. Kì í ṣe pé òun lẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ yẹn náà ń lò jù nù. Mo lè sọ pé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n rárá wọn ò tiẹ̀ lè rí wọn kéré torí àṣírí yẹn deep wọn ò lè rí. Ṣé gbogbo ìtàn sọ yẹn pákéjì yẹn? Pákéjì ọ̀rọ̀ ẹnu ni. Ó rọrùn láti fi ẹnu wa mọ́tò fẹ́ni tí ò mọ mọ́tò wa yóò ní ẹ kọ̀ yí báyìí ẹ yí báyìí ẹ yí báyìí. Afẹnu wa mọ́tò kì í jáàmù táwọn èèyàn fẹnu wa mọ́tò ni. Dáadáa ni torí pé àṣírí tèmi ń sọ yìí gan bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tá a bá kó sílẹ̀ pé bóyá táwọn èèyàn bá tiẹ̀ máa ní kó má dàbí àsọdùn bóyá èèyàn 20 ni ó ní. Ló ń torí àṣírí tó pamọ́ ni o. Ẹ jẹ́ kí n béèrè lọ pé mo lè ti ráwọn agbára kẹ́ni. Torí agbára ń bẹ́ẹ̀lẹ̀ yìí mo lè ti ráwọn agbára kẹ́ni lò. Bó ṣe jogun bá ní àbí ẹwà náà lè fi pàdé. Lẹ́yìn ìbéèrè yẹn ń dá yín lóhùn wípé bá a ti wáyé pé àárí láàrin. Òye kan ò ní yẹ ká dára. Òye kan torí pé bí àyànmọ́ rẹ bí ìṣẹ̀dá rẹ bá ṣe fẹ́ kó rìnrìn àjò gbèsè ayé náà ló ṣe rìn. O nílò láti wá
tó bá ti wà ní àyànmọ́ rẹ̀ ó kàn máa ṣe àbápàdé rẹ̀ ni. Àwọn kan lówó lọ́wọ́ látijọ́ tó ti ń wá ayẹ táwọn rí. kí n ṣe oògùn bán. Bẹ́ẹ̀ni ẹlòmíì ti ná 2 million 3 million wọn ò rí. Ìyẹn ló jẹ́ kẹ́lòmíì sọ kò sóhun tó ń jẹ ayẹta fake ní jàre nǹkan tóun ti wá tóun ti ná 3 million 4 million 5 million ẹ̀ sọ fún ìpó wà kò sí. ẹni míì sì ni òun lójókòó sí lẹ́gbẹ̀ẹ́ yìí. Òun lẹlòmíì fi ń ṣeré láàrin àdúgbò. Ó fi ń ṣeré láàrin àdúgbò. Ìtumọ̀ ọ̀rọ̀ yìí ni wípé àwọn nǹkan kan ń bẹ nínú ayé alàgbà olómi tútù. Mo wà pẹ̀lú yín sà. Ẹ lè fi ọdún 10 wá kẹ́ ẹ má rí. Ṣùgbọ́n pé o wá pé orí yẹn kò túmọ̀ sí pé kò sí o. Ó wà níbi tó wà. Ó kàn ṣeé ṣe kó má sí nínú àyànmọ́ ẹ̀ wípé ó máa bá a pàdé tó fi máa jáde láyé ni. Wàá máa gbọ́ ìró wípé wọ́n ní nǹkan yẹn wà. Ṣùgbọ́n ẹni yẹn ò ní rí tó fi máa jáde láyé. Ẹ jẹ́ kí n béèrè ìbéèrè yìí sà. Wòlíì kan jáde ní ọdún 2026 ní January. Eléyìí náà máa gbogbo wòlíì lélẹ́yìí tí ẹ máa ń ṣẹlẹ̀ sí. Wọn kì í rìnà sí àwọn tí ò tí ì yéèyàn, olóṣèlú, onítíátà, tán ti jẹ́ gbajúmọ̀ olórin. Bẹ́ẹ̀ nínú àwọn tán ti hàn nínú ayé. Kí ló fà? Ṣé àtijẹ àti mu ni àbí yín tí mi sí tí wọ́n tí ìrìnà tí wọ́n ń sọ fún wọn? Ṣé mọ ìdí? Èmi máa ń sọ ọ̀kan lórí TikTok wípé èmi ò lè rí ìránṣẹ́ ẹni tí ò lówó lọ́wọ́. Ṣé mọ díẹ̀? Ẹ jẹ́ ń gbọ́. Àwọn bàbá wa ní àìlówó ẹbọ ni kì í jẹ́ kó tòṣì ó là. Kí láǹfààní ìran tá a rí sí ọ tó mọ solution tó lè rówó fi ṣe? Ṣùgbọ́n àwọn máa ń sọ̀rọ̀ pé ègbé lẹni tá a rán tí ò jíṣẹ́, ègbé lẹni tá a fi rán tó jíṣẹ́. Ègbé lẹni tí a fi rán tí ò jẹ. Inú Bíbélì nìyẹn wà. Ṣùgbọ́n gbogbo iṣẹ́ kọ́ lèèyàn máa ń jẹ. Gbogbo iṣẹ́ kọ́ lèèyàn máa ń jẹ. So ìtumọ̀ ọ̀rọ̀ yìí ni wípé bí àwọn wòlíì bá ríran, ohun tá à ń pè ní ìríran gangan kì í ṣe pé bóyá ká kò sọ̀rọ̀. Ìríran wà fún kí aburú má lè ṣẹlẹ̀ séèyàn tàbí kí èèyàn lè mọ ọ̀nà àbáyọ sí nínú ìpèníjà ogun ayé tó wà. Kò sí pé jẹ́ ríran sí ẹ nǹkan báyìí ló jẹ sùn lánàá. Ìran wà fún solution. Ó wà fún solution. Yes. Ẹ jẹ́ ká ṣe báyìí torí pé gbogbo àwọn ìbéèrè tí mo fẹ́ ẹ ti dá wa lóhùn lórí ẹ lẹ́yọ kọ̀ọ̀kan lérí èyí. Táwọn èèyàn bá fẹ́ mọ̀dọ̀ yín lákòókò tá à ń sọ̀rọ̀ àbí lákòókò tán bá ń gbọ́ wa bó ni wọ́n ṣe lè dọ́dọ̀ yín sà? Mo máa ń gba àlejò tó pọ̀ gan. Ṣùgbọ́n ó dáa kí irú ẹni bẹ́ẹ̀ ó kọ́kọ́ pè mí fún appointment. Tó ń bọ̀ àsọdọ̀ yín o. Torí pé àlejò pọ̀ gan kó má bàa dín pẹ́ nìyẹn ó kọ̀rìn kò wá ní ráàyè rí wa. Á wà busy. Ṣé pé ẹni tó wá láti Èkó tó wá jókòó fún bíi 4 hours 5 hours tí ò ráyè rí wa yóò dàbí ìrọ̀jẹ́ pé èèyàn ń ṣe ìgbéraga sí. Ó kọ̀rìn dànù àbí èèyàn ṣe ìgbéraga sí i. So ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá fẹ́ wá láti ọ̀nà tó jì máa ní kọ́kọ́ pè mí láti book appointment. Tó o bá pè PA mi máa gbé wàá book appointment láti jẹ́ sí pé wàá mọ àsìkò tó lè wá tá a lè ráyè dẹ́ ẹ lóhùn tí ò ní dàbí pé o kọ̀ wá lásán. Tí ó rọ̀ lọ́rùn. Tí ó rọ̀ ẹ́ lọ́rùn bẹ́ẹ̀ ni tó rẹ̀ mí náà lọ́rùn. So látara bẹ́ẹ̀ ó dáa kúrò èèyàn bẹ́ẹ̀ yẹn ó pè mí sórí nọ́mbà yìí 081 47 52 16 14. Ẹ bá tún pè lẹ́ẹ̀kan sí. 081 47 52 16 14. Àdírẹ́sì ọ̀dọ̀ yín sà. Gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan láti ibikíbi tí èèyàn bá ti ń bọ̀ bó o bá ti dé Ìjẹ̀bú Òde láti Ìjẹ̀bú Òde wàá wọ márúwá Ìjẹ̀bú Ìmúṣin láti Ìmúṣin yẹn wàá máa bọ̀ ní Òwu Ìkìjà nílùú Odòmẹ̀fí. Èyíkéyìí ọlọ́kadà tó bá ti rí láti Ìmúṣin tó bá sọ pé òun lọ sí Odòmẹ̀fí ní ọ̀dọ̀ bàbá wòlíì Túnmiṣe Àṣẹ Kìkì Ọ̀rọ̀ wọ́n gbé ẹ dé Àgbàlá.
ẹ bá ń gba àdúrà fáwọn èèyàn kan tó ń wùwà kan tó di pa máa lọ sà. Mo gbàdúrà lórúkọ Olúwa Ọlọ́run wípé ọ̀sẹ̀ yìí máa pé ọ. Àmín Jésù. Bí o ti ń gbọ́ mi lákòókò yìí ṣàmì o, ògo rẹ tí àwọn àgbà ti gbọ́wọ́ lé ọwọ́ wọn máa ká kúrò. Àmín Jésù. Ṣàmì dáadáa, àyànmọ́ rẹ tí àwọn àgbà ti gbà fún ẹlòmíì tó mú kó máa ṣiṣẹ́ bí erin, kó máa jíjẹ léèrí. Ẹlòmíì ti wẹ ọṣẹ, gbogbo irun rẹ̀ orí ó ti funfun tán. Ẹlòmíì ti síngbẹ́rẹ́ pẹ̀lú ẹ̀ ojú kan ló wà. Ẹlòmíì ti believe pé oògùn ṣe mọ́, pé kò sí nǹkan tó ń jẹ́ àjò mọ́. Ẹlòmíì ògan ó ti lóhun ò ṣe nǹkan kan mọ́. Má sinmi o. Ohun tó o nílò ni wípé súnmọ́ mi, pè mí, jẹ́ kán bẹ́ẹ̀ ṣe àyẹ̀wò ibi tọ́rọ̀ rẹ kù sí. Tó o bá mọ ibi tí ọ̀rọ̀ rẹ kù sí, ó mọ ìgbésẹ̀ tó kù fún ẹ láti gbé. Lórúkọ Olúwa, ó ní ṣẹrú ayé. Àmín Jésù. Ṣàmì, ó ní ṣẹrú ayé. Àmín Jésù. Ilé iṣẹ́ yìí yóò máa gbèrú. Àmín Jésù. Ilé iṣẹ́ yìí yóò ní ìdàgbàsókè. Àmín Jésù. Gbogbo ẹni tí ń gbọ́ ohùn mi yìí, mo kéde o nípa orúkọ àwọn ẹ̀mí tí ń jẹ́ Bifa Salisaki, Ali Eliyahi, Waihuwa, Malikiyi, Amulukimi. Gbogbo àwọn òkè ńláńlá ni wọ́n wó lulẹ̀ fún ẹ̀rù jẹ̀jẹ̀ àwọn orúkọ mímọ́ yìí o. Gbogbo àwọn ẹ̀dá èèyàn ní forí wọn balẹ̀ fún títóbi orúkọ rẹ̀ Jehovah, Azaliyu, Azilu, Yezili, Zawali, Wazamu, Yazali. Gbogbo etí tó ń gbọ́ mi, dídé lọ máa ṣe rere. Àmín Jésù. Bẹ́ẹ̀ ni ó ṣe rí. Àmín Jésù. Jésù Olúwa wa. Àmín lórúkọ Jésù. Ẹ̀yin tiwa, ẹ jẹ́ ká tó pàdé ní next video. A tó ṣe bí a ṣe máa ń ṣe. Ẹ ṣé tẹ́ ń gbọ́ mi àjọṣe wò níbàjẹ́. Nọ́mbà tí wọ́n fi lẹ́yìn àtàdírẹ́sì yẹn, òun náà ní kẹ́yìn pé fún ìwádìí bóyá nípa ogun kan tí ń bá yín jà ní àbí yíkéyìí nípa pé ẹ fẹ́ mọ̀ nípa ìràwọ̀ yín, ẹ̀yin kàn sí nọ́mbà yẹn àbí kẹ́ kàn sí àdírẹ́sì wọn gẹ́gẹ́ bá ṣe sọ fún ẹ pé nọ́mbà kó tó di pé ẹ wà fún appointment kó lè rọ̀ yín lọ́rùn, kó lè rọ̀ àwọn náà lọ́rùn. Azeez Olómi Tútù lórúkọ tèmi. Ẹ jẹ́ ká pàdé, ẹ ṣé tẹ́ ń gbọ́ wa àjọṣe ò ní bàjẹ́.